Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ń ṣe, tí ètò ààbò ilẹ̀ Yorùbá fi mẹ́hẹ̀ báyìí. Mo ti rojọ́ lórí ẹ̀ ṣùgbọ́n kò fẹ́ yí àwọn kan. Wọ́n á rí pé àwọn ẹlòmíì fẹ́ máa lò ó láti lè ba orúkọ mi jẹ́. 2 years ago, a lọ ṣe World Congress ní Òṣogbo. Ibẹ̀ la ti gbọ́ pé àwọn bandits yìí, àwọn ọba tó ń bọ̀ láti ìpàdé ní Èkìtì, wọ́n pa méjì ní wọn nìkan escape. Nígbà tí a dé Ilé Ifẹ̀, akóomi àwa ṣe Yorùbá festival ní Ilé Ifẹ̀. Kábíyèsí ọba Lúfẹ̀ ló rẹpísẹ́ǹtì kábíyèsí Ọọ̀ni. Mo ní ẹ sọ fún kábíyèsí Ọọ̀ni o. Ẹ pé ìpàdé àwọn lọ́balọ́ba lórí security táwọn gómìnà wa ò bá tí ì rẹ́dí o. Luckily, ara àwọn tó organize ìpàdé yẹn náà ló dé yìí. Ṣùgbọ́n àmì tó lú. A lè ṣe ìpàdé yẹn, oríṣiríṣi ọ̀rọ̀ bọ́ Ilé Ifẹ̀ níjọ́ yẹn. Nínú kan náà àwọn ọba tó escape yẹn, ó sọ nǹkan tó jó òun rí. Tí ọba yẹn ò bá ní àjẹsára, wọn ò bá dẹ́kun ẹ̀mí ẹ̀, ọba pa ní lórí attack. Ìgbà tó sọ nǹkan tí wọ́n gbé pàdé òun, wà bẹ̀ sí wojú ara wa. Conference yẹn lọ, àti mọ̀ pé ọ̀nà wo la fẹ́ gbé gbà. Èyí tó wá ń ṣẹlẹ̀ nígbà yẹn wá kéré sí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Wọ́n ní ẹ̀yin Yorùbá lọ pé igi gbọgbọrọ má kùnrin lójú. Ìkọ̀kọ̀ tí àwọn èèyàn mọ̀ ní wípé gbólóhùn kan wà ní ọ̀dọ̀ àwọn Fúlàní. Wọ́n pè ní Fùlákò. Gbólóhùn yẹn dàbí SB nìkan láàrin àwọn ológun ni. Kí ni mí ni Fùlákò yìí? Àwọn Fúlàní pèlè wípé Fùlákò yìí jẹ́ ẹ̀jẹ̀ tó jẹ̀ fún ara wọn. So ìdí tí àwa Yorùbá gbọ́dọ̀ fi múra ni. Gbogbo ẹgbẹ́ tó wà níbà yìí. Lóòótọ́ ààrẹ kó gbogbo ẹgbẹ́ wọ̀nyí wọ ìlú Èkó lè ní gbogbo kẹjà Japan. Nípò nínú ẹgbẹ́ wa, aláàbí fún àwọn gúnbẹ̀ ní kótà ni. Torí capacity hall yìí. Gbogbo àwọn ẹgbẹ́ yìí, òun ni àwọn ọlọ́pàá kan máa ń lò ní local government wọn. Òun làwọn ìlú máa ń lò ní local government wọn. Ṣùgbọ́n kan tó ń bọ̀ wáyé, ó ti kọjá ọ̀rọ̀ security pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. A gbọ́dọ̀ pe ìpàdé, ká ní àpérò. Lẹ́yìn ìpàdé yìí, ká mọ bá ṣe máa meet every 2 weeks láti fèsì nǹkan tó ń bọ̀ yìí. Wọ́n ní kí láàrẹ̀ ṣe púpọ̀ lẹ́tí rí Ààrẹ Ọ̀nà Kakanfò tó dájagun rí ní ilẹ̀ Yorùbá. Ìgbà tó wà kan igun mẹ́rin iná pín ilẹ̀ Yorùbá sí. Àwọn alágbára ni wọ́n máa jẹ́ jagun ló máa wà lábẹ́ structure Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó máa fi kojú ogun tó bá bọ̀ wá sílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n olùdé stage ń sì wípé ìgbà yẹn fáyà ni population Yorùbá ti rise. Ogun tó lẹ̀ ń bọ̀ yìí kìí ṣe ogun kódórógún, kìí ṣe ogun pòpò. Ẹ bá wo ogun tó ṣẹlẹ̀ látàyọ lọ́wọ́ ní jẹ́ká rógun ogun òdẹ̀ níwọlẹ̀ Yorùbá o. Gross òun làwọn country bí sent visa. Ẹ bá wo wọ́n ṣe gẹ́ẹ̀tì brigadier general balẹ̀ ní sàbísà. Ẹ rí pé rocket launchers wọ́n lò wọ́n fi disorganize group. Àwọn gómìnà ti ṣe àpérò tiwọn nílẹ̀ Yorùbá. Àwọn SATA gómìnà ti ṣe àpérò tiwọn nílẹ̀ Yorùbá. Inú àpérò yẹn gan wọn kó lórí jagunjagun ilẹ̀ Yorùbá sí pé
kí ni èrò tiẹ̀, ọgbọ́n wo ló ní, kò sẹ́ni tó ń gbọ́ tán. Àwa náà wá wò pé ẹ jẹ́ ká pera wa, ká pe àwọn ọ̀jọ̀gbọ́n ká lè kọ́ńplimẹ́ǹtì àwọn gómìnà náà ṣe. Ní tòótọ́ resolution àwọn gómìnà wọ̀nyí, resolution tó máa help ilẹ̀ Yorùbá dáradára ni. Kò sí nǹkan tó ṣe é yọ kúrò ń bẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin àgbà ló sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́, àgbàlagbà ọwọ́ kiri. All hands must be on deck on the issue of this insecurity. Mo la fi pe àwọn bàbá wa àti àwọn ọ̀jọ̀gbọ́n ẹni mọ̀ yìí ò mọ̀ yìí pé ká jọ ṣe àpérò lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá.